ǹjẹ́ ẹ tún ti gbọ́ o nípa ọ̀rọ̀ Rolex tó ń lọ lọ́wọ́lọ́wọ́? Ẹ wò ó, Wálé Adéọba ti bọ́ síta o, ó ti wá sọ̀rọ̀ o, ó ní gbogbo àṣírí tí Rolex tú lórí afẹ́fẹ́, ó nítorí ẹ̀ ni wọ́n ṣe gbé o, ó ní ìsọkúsọ gbà lọmọkùnrin náà sọ, ó ní ṣẹ́yìn mọ̀ wípé irú ọ̀rọ̀ tó dá yìí ọ̀rọ̀ criminal case ni, àti wípé gbogbo ènìyàn kénìyàn tó ń sọ̀pọ̀ọ̀tì rẹ̀, gbogbo ẹnikẹ́ni tó jáde wá sórí afẹ́fẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń tì lẹ́yìn, ó ní gbogbo yín pátápátá lẹ máa fojú balẹ̀ ẹjọ́ o, nítorí pé kí ni ọ̀rọ̀ tó sọ yìí àti àwọn àṣírí tó tú yìí kì í ṣe ọ̀rọ̀ kékeré o, ọ̀rọ̀ tó ti dé ilé kí ni ilé àwọn agbófinró ni o, ọ̀rọ̀ tó ti dé ọ̀dọ̀ àwọn ìjọba ni o, torí pé kí ni ọ̀rọ̀ tó ń sọ àti ìtúkùtù tó ń tú ohun tó lè ba ayé ènìyàn jẹ́ ni, ohun tó dẹ̀ lè rányàn lọ sí ẹ̀wọ̀n ọ̀sán gangan ni. Nítorí ìdí èyí ni wọ́n ṣe gbé Rolex o, gbogbo èèyàn ní tìkùtù, gbogbo èèyàn ní sọkúsọ tẹ́yìn sọ wípé wọ́n ń lọ wá agbára lórí Rolex torí ẹ̀ ni wọ́n ṣe gbé, gbogbo yín pátápátá lẹ́ọ̀ fojú balẹ̀ ẹjọ́ o. Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí níbi tí Wálé Adéọba tó ti ń sọ̀rọ̀ tó ti ń yànnàná ọ̀rọ̀ náà nípa ọ̀rọ̀ Rolex. Ẹ wò ó, ẹ jókòó lé nǹkan, ẹ wá nǹkan fìdílé. This is Digi Naija TV. Don't forget to subscribe, like and share. Orúkọ mi ni Wálé Adéọba Mr. Packaging. Ṣé ọmọ tí ò bá ti lẹ́kọ̀ọ́ àbí àwọn ọmọ tí ò bá ti lẹ́kọ̀ọ́ ìtànà ti kọ́ wọn wálé. Mo ti rí a lot of videos, mo ṣáà rí gbogbo ẹ̀, mo rí gbogbo ẹ̀ nípa the criminal Rolex because he's a criminal. And a lot has happened. A lot has happened in the course of this rift or fight in the Fuji music industry because kò ń ṣe Alhaji Currency nìkan lọ́rọ̀ yẹn kan ó kàn bẹ́sẹ̀rẹ̀ ó kàn tawẹ́wẹ́ gan bẹ́yẹn lọ by the PFCs. Àwọn ló bó bẹ́sẹ̀rẹ̀ jà, àwọn ló bá Currency jà, àwọn ló bá kí ló ń pè àtàwẹ́wẹ́ jà, àwọn ló ń bóṣùpá jà àti bẹ́ẹ̀ lọ. Àwọn ló mọ nǹkan tó ń derive, àwọn nǹkan tó ń ló mọ nǹkan tó ń drive at. Àwọn ló ń ṣe bíi pé okay àwa làwa ní Fuji, kò dẹ̀ sẹ́ni tó bá yín jiyàn sí. Bó jẹ́ ilẹ̀ ní Fuji, bó jẹ́ Agbájẹ́lọ́lá ló ní Fuji, bó jẹ́ nìkan ní Dáúlà Fuji, ẹjọ́ máa lọ yanjú ẹ̀ láàrin ara yín. Bọ̀ nǹkan tó kàn mí ni pé mo ti rí fídíò lóríṣiríṣi nípa Rolex. Màá tún sọ, mo ti sọ tẹ́lẹ̀ and mo dẹ̀ ready láti máa sọ àwọn nǹkan kan tẹ́yìn kọ̀ọ̀kan tẹ́ lọ́pọlọ tẹ́ bá ń sọ̀rọ̀. Number one, mo rí pé a lot of people have not been supporting you guys tẹ́ ń jáde láti fẹ́ wá defend criminal like Rolex because he's a criminal. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo ti sọ tẹ́lẹ̀ kò le, kò sí nǹkan kan tó le ń bẹ̀, kò sí nǹkan kan tó le, and a lot of you have been coming out pé olówó oppress, that means Táyé Currency oppress, but olórí burúkú àṣírí yín ìgbà tó mọ yín jáde tó ń sọ̀sọ̀kúsọ tó ń ba orúkọ ẹni jẹ́ tó ń sọ nǹkan tí ò ṣe, ọ̀ ẹ jẹ́ ká gbà pé okay, ẹ jẹ́ ká gbà pé Currency ti ń ṣe gbogbo nǹkan tó ti ẹ̀ sọ yẹn, gbogbo allegations yẹn àtẹ̀mí Wálé Adéọba bá ń ṣe. Okay, ẹni tó bá sọ pé yàn ń ṣe nǹkan ó yẹ kó mú evidence tó back gbogbo nǹkan yẹn up. Ẹ jẹ́ kan ló nǹkan yọ kan for example, nǹkan kan wà tó burú nínú gbogbo ọ̀rọ̀ tó sọ, wọ́n jẹ́ kí n lo nǹkan kan. Ó ní Wálé Adéọba àti Alhaji olóríire bàbá gbogbo yín Currency tá ń jẹ lọ́wọ́lọ́wọ́, torí gbogbo ìgbà tí máa mention orúkọ yẹn máa respect orúkọ yẹn. Ó sọ̀rọ̀ kan gba ó ní Currency o àti Wálé Adéọba wọ́n ń fa heroin, gay ni wọ́n, at least ibi tó ti rémi àti Táyé Currency tá ti gbé gbòlà Ọlọ́run ṣàánú mi, tá ti gbé gbòlà síra wá ń dì one, then ibi tó ti rémi àti Currency tí àtijọ́ ń fa heroin ẹni ó provide ẹ̀. Káwá má ti sọ pé ó sọ wípé òun mọ̀ sí pé Currency ó fẹ́ pa ẹni báyìí because mi ò fẹ́ mention orúkọ ọ̀rọ̀ ti délé, ó ti dé kíní ń pè, ó ti dé ibi tó yẹ kó dé lọ́dọ̀ àwọn olófin sọ yẹn. Ok, ìgbà tó mọ̀ ń sọ gbogbo kíní yìí, ṣé ayé yín ti bàjẹ́ débi pé rí láti caution ẹ̀? Ok, ayé yín ti bàjẹ́ débi pé jáde pé Rolex má sọ nǹkan báyìí mọ́, mi ò bá máa sọ̀rọ̀ nípa àwọn fídíò tẹ́ bá ṣe ń gbà yẹn báyìí. Orí burúkú ti bá yín débi pé lè jáde pé ṣé o ní nǹkan tó bá kìkì ní up. So èmi á kàn sọ fún àwọn agbófinró pé gbogbo ẹ̀yin tẹ́ ń jáde láti wá defend boy yìí, ẹ jẹ́ kó invite yín. Yes,
kàn invite yín láti wá sọ one of two things nípa nǹkan tó fà tẹ́ fi jáde without the proof because it is a criminal case. Tẹ́ bá mọ̀ criminal case ni ẹ lọ Google nǹkan tó ń kàn pa àwọn criminals. It's a criminal case. So why tẹ́yìn ò jáde kẹ́ ẹ sọ fún gbà yẹn pé nǹkan tó ń sọ yìí tó ní nǹkan tó back it up is a criminal case. Ẹ wá ń jáde nísìn lè ṣe ń jáde ìgbà tó ń sọ gbà yẹn gbogbo yín ràn because ẹ dislike currency ẹ dislike oríire ẹ bó ti jẹ́ kó ti ṣoríire kọ̀ọ̀kan fẹ́yìn méjèèjì mẹ́ta ṣùgbọ́n because pé gbogbo yín ti gbìmọ̀ pọ̀ pé ẹ fẹ́ bìwó ni tẹ́lẹ̀ rí pé àwa kọ̀ọ̀kan bí Ọlá Famous àtàwọn tó kù ẹ ti ẹ̀fẹ̀ mílẹ̀ àtàwọn tó kù kékeré yẹn à ń defend man yìí ẹ rí pé a ti borí yín ó ti dègbìrì ọ̀tẹ̀ tẹ́ bá ti dákanlẹ̀ a máa jáde wa ẹ rí pé a ti borí yín pẹ̀lú gbogbo gúrùpù tẹ́ dá sílẹ̀ káàkiri ẹ rí pé a ti borí yín lẹ wá ṣe ń ṣe gbogbo ilé ìgbà tó ń ṣe ń gbà yẹn ẹ̀yin ò jáde o kẹ́ sọ pé nǹkan tó ń sọ yóò dáa ṣó o ní proof lórí ẹ̀ so definitely ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́ ń sọ̀rọ̀ yẹn because èmi arúkún yín èmi Wálé Adéọba máa arúkún yín because ẹ̀ mọ́ case máa arúkún yín mo fẹ́ kó gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ń defend ẹ̀yẹn o mo fẹ́ kó gbogbo yín so èmi náà wá kí gbogbo wa wájọ sọ àti whosoever ẹ bá fẹ́ invite wa torí nǹkan tẹ́ ń pariwo ń ṣe ni pé wọ́n oppress so ìgbà tó ń sọ yẹn ọpọlọ yín tó ti dorí kodò kò yẹ kẹ́ ẹ sọ fún pé ṣé o ní nǹkan tó bá kí gbogbo nǹkan tó ń sọ yìí kò ń ṣòun lálákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta tó máa bú Alhaji Taye Currency so nǹkan títí ẹ fi gba gbogbo nǹkan báyìí àní nǹkan táwọn ìkọ̀ọ̀kan ò ṣe fi dá sí ni pé it is a criminal offence so when a case is a criminal offence some allegations or an allegations made by the criminal Rolex Z against Alhaji Taye Currency, I would advise all of you that have come out to talk on behalf of Rolex Z. Please come out with some proofs, come out with some evidences that will back all these allegations. Then if you can prove that, if you can come out with some evidences backing these allegations, then you are free. Rolex Z is free. But without that, Rolex, my day court of law, my day court. You invite anybody, hello Bafalano, hello anybody, well, I'm a boy of you because of him. Because I don't ma Google and I'm a Kojadi, we can read. So, Bobo, you tell Lopo Loyen, 10 that since, she can't pay, because I'm Shelley only inviting you. Oh, very important. Reason that Dasi. Mo ti rí kan náà tó jẹ́ pé wọ́n ló ń fi orúkọ Rolex bó fi ń gbowó pé kan dá sí kan ṣe anybody ló lè ṣe anything bọ̀ pé wọ́n ní wọ́n fẹ́ pààyàn ẹ̀dẹ̀ sọ pé it's a bailable offence abẹ́ta kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣara yín jọ kẹ́ wá lọ síbi tí wọ́n ti mú ẹ̀kọ́ lẹ́tà pé báyìí ló ṣe yẹ kó jẹ́ tí wọ́n bá ti detain yín ẹ call me bastard ẹjọ́ nítorí Ọlọ́run ètò wọn bá ti bí dánú yín ẹ yọjú síbẹ̀ mo fẹ́ kẹ́ ẹ yọjú síbẹ̀ bí tí wọ́n ti mọ́ because ìgbà tó ń ṣe gbogbo kíní gbogbo yín ló ń hélì ẹ̀ àná àwọn olórí pípé tó jẹ́ pé wọ́n kàwé tọpọlọ wọn pé wọ́n ṣe kíní wọ́n kìlọ̀ fún kò dẹ̀ gbọ́ èmi Wálé Adéọba yìí mo kìlọ̀ fún none of you kò sí kankan nu yín tó mọ bọ́ yìí èmi ló ń tẹ̀lé èmi mo mú kiri èmi mo mú káàkiri ẹ̀yin tẹ́ ń jáde sí definitely ẹ fẹ́ fi jẹun ni bó ṣe jẹ́ nìyẹn yes ẹ bọ́ta ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀ ẹ fẹ́ fi orúkọ ẹ pariwo kẹ́ fi jẹun bí ẹ̀yin tẹ́ ń jáde sí definitely tẹ́ ń send account jáde pé kán help ẹ fẹ́ fi jẹun ni ó lè olórí burúkú ni gbogbo yín tẹ́ bá nífẹ̀ẹ́ tó tọ́ ẹ lọ sí station bí tí wọ́n pè sí yẹn kẹ́ lọ gbìjẹ́ láti bẹ̀ so nǹkan tí mo kàn tó fẹ́ sọ nìyẹn a lot of you ni mo fẹ́ kó jáde gbogbo fídíò yín lọ síbi tó yẹ kó lọ wà láìka láì Ọlọ́run bá mo fi ìṣẹ̀lẹ̀ rẹ̀ they will invite all of you wọ́n máa invite gbogbo yín láìpẹ́ bó ṣe jẹ́ nìyẹn mo fẹ́ lọ sùn ìfọkànbalẹ̀ láwa Wálé Adéọba lórúkọ mi ọmọ tí ó bá lẹ́kọ̀ọ́ ìtànà ti kọ́ wa kálẹ̀yìn kàwé ni torí yín pé tẹ́ ẹ̀ mòfin irú criminal case báyìí kọ́nà máa jáde sí pé ẹ̀ ń jáde yẹn ẹ̀ ń ṣe kí ni ẹ̀ ń ti tọwọ́ bọwọ́ mọ́ra yín lọ́rùn ni ẹ̀ dẹ̀ mọ̀ tọ́lọ́pàá ṣe máa ń ṣiṣẹ́ wọn á máa kájọ fún yín ni the day they are going to invite you you will pay pẹ̀lú bá orí yín máa pé ẹ̀ máa learn tàyìn kẹ́ ṣé ó dàbọ̀. a ò nílò jù bẹ́ẹ̀ lọ lórí ètò lónìí tó wá ṣe máa jẹ́ láàmú amúhásẹ́tì gbọ̀nyìn ẹ ṣé o ó dìgbà kan náà.